kóhùn látàárọ̀ ojú òní tì. mo jẹ́ ẹjẹ́ mọ̀ ẹ sì jẹ́ kí gbogbo ayé ọmọ pé sàn án láàrin ajẹnimu ni pẹ̀kọ̀rọ̀ owó tọ̀rọ̀ lẹ gbé lọ́wọ́ ni mo fi máa ń sọ fáwọn olólùfẹ́ níkànnì pé níkànnì Bikear pàápàá jùlọ lórí ètò yìí tó Ogboju Ode pọ́nbélé bó ti rí làá ṣe wí. bàbá o gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àbí bẹ́ẹ̀ kọ́ bàbá ẹ̀ tún wá jẹ́ ọdẹ tí mo ń pè mo pa méjèèjì pé mo ní wòlíì ọdẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá. àkọ́kọ́ bẹ̀ ni wípé mo rí pé gbogbo tí mo ṣèwádìí ń pa yín ó yà mí lẹ́nu díẹ̀ mo rí pé kì í ṣe ìyàwó kan lẹ fẹ́ ẹ fẹ́ Haúsá ẹ fẹ́ Yíbò ẹ fẹ́ Kẹ́mbẹ́rí ẹ fẹ́ Ukùukù ẹ fẹ́ Yorùbá ẹ fẹ́ Ṣòbò ẹ fẹ́ gbogbo wọn ìyàwó pọ̀ lágbègbè yín bó lẹ ṣe ń káràmásìkí ẹ bó lẹ ṣe ń ṣe tí gbogbo òfin dàrú tí fi ń júṣe ẹsẹ̀ yín lé ẹlẹ́ẹ̀kejì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kan ó jẹ́ àmọ̀ yìí pé ìjọba ọ̀run lèrè onígbàgbọ́ irú èyí tẹ̀yìn gbé lọ́wọ́ yìí ẹ̀yin tẹ́ ẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì tẹ́ ẹ lórí òkè ẹ̀ tún ń dáyàn lóhùn ẹ̀ ń bọ̀ gún ẹjọ́ dẹ ẹ̀ tún ń bọ̀ Ṣàngó gbogbo ẹ̀ mọ́ra wọn ṣé ẹ rò pé ẹ lè rí ilé ológo wọ̀ báyìí ṣé kì í sọ̀rọ̀ àpáàdì lẹ́ ń lọ báyìí ẹ jẹ́ ká yọ ọmọ ni mo kàn bí ni o wọ́n ní ń béèrè ni o. ẹ ṣe olóòtú inú mi máa ń dùn tí n bá rẹni béèrè lọ́wọ́ mi torí pé ajá ìrédé gbó àgbò ìrédé kàn ìyàwó tí mo kó jọ kẹ́mi lè ba àgùn ni ní ọkọ̀ ilé kan débi kíyàwó kan pé ilé tí mo kọ́ ọ̀dà mi lẹ̀ ọ̀gbálẹ̀ ọ̀dà mi lẹ̀ ìyàwó kan ilé kan ni mò ń ṣe ìyàwó kan ilé kan ni mò ń ṣe orílẹ̀ òwú láti ló kọ gbogbo ayé mọ̀ wá akọ́lé bẹ̀ afẹ́yàwó bẹ̀ abímọ bẹ̀ gbàgà wọn ti bí mi mo kọ́lé bẹ̀ mo fẹ́yàwó bẹ̀ wòlíì ìlú gbọ̀ngàn ẹ̀gbọ́ akọ́lé bẹ̀ afẹ́yàwó bẹ̀ ìdùnnú la gbọ́dọ̀ wá nínú ayé káì kú o torí pé a ṣe alọ́wọ́ sẹ́ńjọ́ kan mo dábàá náà sọ ń pa ìyàwó tá a fẹ́ jọ yìí kò lè yí ọ̀pọ̀lọpọ̀ àṣẹ̀dá nìkan ló yé wípé táyé ti yàn án kẹ́ẹ̀dí ọ̀yàn bẹ́ẹ̀ nígbà tó go wòlíì ń rẹ́yìn gbogbo ayé mọ̀ wá Ọ̀ṣun mọ̀ wá Oyinlọ́lá gómìnà Oyinlọ́lá 2007 2008 2009 Oyinlọ́lá mọ̀ mí ìyàwó kan ni mo ní àsọdẹ́ngbà náà ngbógun dé aláàfin ká padà sí bí ẹsẹ̀ babaláwa ká padà sẹ́ ká máa gbọ́ ká máa gbébọn ìgbà yẹn ni ọdẹ níyàwó pọ̀ láti pé àwa ń kọ́lé kiri owó wa wà ọlá wà orúkọ wà òkìkí wà tá a bá dúró lórí pé ìyàwó kan iṣẹ́ ìrànṣẹ́ kan ibẹ̀ náà lógún máa mọ báyìí mọ̀ wá l'Àbújá mo wà nílẹ̀ Yíbò Kaduna Sokoto Adamawa omi tó dákọ̀ yẹn náà ti ń bẹ́ sọ ìtàn gbọ́. ẹ dákun ìyá pupa tí mò ń rí òun tí mò ń rí tó dàbí èbó ajẹ́lẹ̀ òun ìyá Bauchi àbí kílẹ̀ pè ya. Bauchi ni wọ́n. Bauchi ara àwọn ìyàwó yín náà ni. tí ọlọ́mọba ti ní nǹkan ó ṣe rí ní ó ṣe rí ìyàwó tí ara fẹ́ ń Bauchi èmi kọ́ ni mo fẹ́. ta ló wá fẹ́. ẹ ṣe ọlàlàlẹ Bauchi ó pàdé mi l'Àbújá ní MKO Stadium láàrin ọ̀gọ̀lọ́gọ̀ èrò tí ọmọ ní thousands of people ló ti wá fàmì pé mo lálàrí lánàá sáwà lé ní fúnra ara rẹ̀ ló sọ pé ọkọ mi rè. mo dáre bàbá ẹ ti lo nǹkan lọ bẹ́ẹ̀ ni ẹ ti lo nǹkan lọ ní ẹ ló lọ àrí. àti kádàrá rẹ̀ àjọ ayé kálukú kábíyèsí Olódùmarè yóò ṣe rìn bẹ́ẹ̀ yóò ṣe rìn ní ayé Ọlọ́run ti kádàrá rẹ̀ èmi mo lọ la ṣé èmi wá lọ ilẹ̀ mo lọ bá ó ti pẹ́ kọ́ lálàrí mi. ẹ bò wá ní ti oní ti kíní jẹ Yíbò kì í tẹ̀sí ti Yíbò yìí lọ ti Yíbò mo mọ̀ pé ẹ fẹ́yàwó tó pọ̀ bó o ní ti ilé ológo ilé ológo yìí ò sọ o. ẹ ṣe nípasẹ̀ ológo ilé ológo yìí ò sọ o. àwọn wòlíì lónìí lọ́sùn ní Nàìjíríà lónìí tán jẹ́ tájọ jáde Babájídé tá sì ń gbọ́rọ̀ tá à ń sọ yìí
ọ̀pọ̀lọpọ̀ ni mo ní kókò bí ọ wà tí mo ní kò bí ọ wà gbàdá ti fẹ́ lù ọ́ tó ti di tọ́lọ́ ti gbà fún bẹ̀ ní ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ní ká sọ fún un àwẹ̀ ẹdún náà bá ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì lórílẹ̀‐èdè tá a wà yìí lẹ́tí dáfá tẹ̀ sọ wọn pé kó ń bí ọ wà bọ́ sí bíbí tó sì ti di kí wàá lẹ́ fi sọ̀rọ̀. ẹ ṣe ẹ rí pa iṣẹ́ ìrànṣẹ́ kò lè yí ọ̀pọ̀lọpọ̀ àbẹ́ má súnmọ́ àwọn tó súnmọ́ jẹ́ wòlíì wà ìmàyà wà ìgbóhùn wà ìríran wà mẹ́ẹ̀ta yẹn ló lágbára jù ní wòlíì. òmọ̀ náà wà. ìmàyà ni òmọ̀ ìgbóhùn wà ìríran wà mẹ́ẹ̀ta yẹn ló lágbára jù ní wòlíì. àwọn tá a sọ fún bóyá pè wá lórí aago làwọn sọ fún wọn pé olúwa ń sọ fún mi pé kò ń bí ọ wà òun fẹ́ sọ ọ́ di ńlá lọ bí báyìí tó lọ́n sì gbà fún wọn wà ń bàdàn wọn wà káàkiri. ẹ má wulẹ̀ já dákọ̀ wọn ẹ má dákọ̀ wọn. ẹ no àdàkọ̀ wọn bọ̀tẹ́ wọn wà ń bàdàn tẹ́fẹ́ gbọ́ sí àwọn pé ẹni bí mo kó ń bí mo ti kó ọkùnrin ló jẹ́ ń kó ń bẹ. bàbá o àní mo ti gbọ́ gbogbo àlàyé yín látòkè délé àwọn tẹ́ ẹ sọ̀rọ̀ fún tẹ́ ẹ sọ àṣẹ kìkì ọ̀rọ̀ sínú ayé wọn táyé wọn sì ti gba ìtúsílẹ̀ mo ti gbọ́ mo sì gbà. àní bò lọ̀rọ̀ lé ológo yín ṣé ní ológo yín sí ọ̀bá yìí. olóòtú tó bá yẹ ti ìjọba ọ̀run ni bíbélì sọ yìí pé tí ẹ ò bá ní ìdálẹ́bi ní ọkàn yín èsì ológun lẹ́yìn máa ní dandan ni pé kí n délé ológun kò sí ìdálẹ́bi lọ́kàn mi àwa nìyẹn ṣé wáyé nípa tí tá à ń sọ bọ̀ tẹ́lẹ̀ ẹni tí ń tú yàn lẹ̀ àti tí ń de ènìyàn ó yàtọ̀ wájú ọlọ́run mi ò de yán ẹni àtọ́ ẹ̀sán tí ò bímọ tó bímọ ẹ bá bí kú sẹ́mi ọ̀ àgbẹ̀gàn sìn gbẹ̀gàn báyìí ó bí ọmọ méje ó bẹ́ẹ̀ yé ti kú mo wá ṣiṣẹ́ fún un àṣejẹ́ la ṣe fún un ọ wá lóyún ọmọ ń gbé lọ́wọ́ báyìí kò wá dúpẹ́ o báyìí gbẹ̀gàn lọ́wọ́ báyìí so ọ̀dẹ́dẹ́ nìyẹn ká ọdún ológo wọ́n pé àdóńdó ká bá tèèyàn jẹ́ ní àti àárín yẹn àwa ò ní nǹkan kan ní ti ìjọba ọlọ́run ọ̀run lọ ẹ̀gbọ́ fún àwọn bàbá wa ọ̀run lọ mẹ́ni ọ̀la. ẹ̀sọ́ dilẹ̀ ẹni ọ̀run ló mẹ́ni. lọ́mẹni tí ó là. wòlíì. ọ̀run lọ mẹ́ni tí ó là. wòlíì. babaláwo sọ pé ọ̀run lọ mẹ́ni tí ó là. yẹ́nì pé pásítọ̀ tí ń gòrè ẹ̀ sí fi ń ṣàwọ́rò ṣé ó déjọba ọ̀run ni. ẹ ṣé mi ò lè pàrọ̀ pásítọ̀. kí wàá lè fẹ́ pé wòlíì náà ni ẹ̀ ṣe pásítọ̀. I'm sorry to say báyìí gan mo tún hàìdí wòlíì gan. ẹ tún ti hàìdí wòlíì rẹ. people know me wọ́n ti kèé ṣe ní òkè sẹ̀kànnẹ́ ní wẹ́sà yìí àbáwá ti wà ń bí ń dìde because àwọn tá a fẹ́ dìde pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wọn ní wọ́n ń bá oríṣiríṣi nǹkan lọ́wọ́ wọn àwọn sì gbé lọ́wọ́ pé ọ̀dẹ̀ làwa o bọ́sí wọ́n ń rẹ̀ yìí tẹ̀yìn gbé lọ́wọ́ yìí ewé ń bẹ lọ́wọ́ àwa o àwọn ọ̀sọ́pá wo ṣèwé o ṣe gbó ewé wà ìgbó ọ̀pọ̀lọpọ̀ pásọ̀ kan bẹ lórí Ìbàdàn ọmọ ń dùn ìyàwó ẹ̀ ó bímọ kàn ó mọ̀ mú a pè mí mo ní kẹgbẹ́ wa a ṣe nǹkan omidọ́mú ó ní ẹ̀ràn mọ̀ràn lọ́wọ́ mo ní èyí ló lẹ́yìn pé àwọn babaláwo tá a dé sọ̀sì àlè wa pásítọ̀ sọ nígbà pé àwọn alámàṣí rí yẹn pé ká ṣe ẹ̀wà mọ́ nǹkan kankan kọ́ ọ jẹ́ omi sì máa dé ọmú rẹ̀ láti fọ́ ọmọ kẹta tó ti bí dànù tí yóò rọ mímu yẹn lè fi sọ́yìn pé ẹja má tanra wa lérí pé à ń parọ́ fúnra ẹni tó bá nílò nǹkan èmi ìrìnà sí yàn o kí ni tí ọ tó fi wá tó bá ní solution tí wàá á ní gan láti wá pe àwọn tó tún súnmọ́ wa pé jẹ́ ní abàrẹ́ fi nǹkan báyìí lẹ̀ fún ọ o ìbílẹ̀ ní tó nílò rẹ o so tó bá jẹ́ fi lẹ̀ fún yóò fún mi á fẹ́ nìyẹn láì ní gbowó lọ́wọ́ ẹ̀ débi pé báyà pé fọwọ́ rẹ̀ ní wá nínú nígbà tó bá rí ìyọ́nú Ọlọ́run lára wa yóò wá dúpẹ́. bàbá ó dúró bá lu fọ̀nkọ́lẹ̀ kodò yìí. ẹ ṣe mo lè sọ díẹ̀ nípa rẹ̀. ìyá yín tá a wà yìí àgbàlá yín ó tó kòkó sáré. yóò sáré díẹ̀. bí wọ́n bá ní ìkòkò kó wá sáré lágbàlá tí mo wà yìí ó tó bẹ́ẹ̀. lórí ilé òun. ẹ̀yin confidence bá ń lọ báyìí bá ń lọ gbogbo àdúgbò yìí báyìí àgbàlá yẹn tó kòkó sáré. bẹ́ẹ̀ni. ó dúró bá lu fọ̀n yìí lórí ilé òun. lórí ilé òun. ogun
ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n wá bí tí wọ́n sì ń dúpẹ́. tó wá ń bomi ọba lùfọ́n lọ sí kò lọ sí bòjá torí omi tẹ̀ ń wò yìí mi ò máa ṣe rí rẹ̀ omi tí mo bá nílò òun ni. lómi yìí kò kún rí kò sì gbẹ rí omi tí ìkún tí ìgbẹ mọ kọ́lẹ́tì omi yìí kún kì í jù báyìí lọ bójú ogun ayé ìbá rọ̀ kò lè jù báyìí lọ kò kún kò gbẹ rí so àṣírí òwú dẹ̀ nìyẹn wọ́n fi ń ṣèwòsàn ẹ̀ ń bá ní sòbìyà tó bá kẹsẹ̀ bọ́ yóò san èmi kọ́ ni mo sì yẹn mo bá ń bẹ̀ ni o omi tẹ̀ ń wò yìí. ẹ já súre fún gbogbo ojú tí ń wá káwúre fún gbogbo wa lónìí pé a ti bẹ̀rẹ̀ ètò tó dé àná tó dé parí ayọ̀ ni bàbá yẹn súre fún gbogbo ojú tó wà. ojú tó wò wá pátápátá òun ní kàn dààmú àṣẹ o òun ní kàn yọnu àṣẹ o òun ní rí wàhálà àṣẹ o ìdààmú ní tọ́ sí wọn o àṣẹ o ká sọ ní ti ìlànà tàwọn bàbá wa bí mo ṣe fẹ́ gan nu bàbá wa bí mo ṣe fẹ́ nu. wọ́n ní ẹnìkan kì í gbórí ọká pagbo ijó. ẹnìkan ìgbórí ọká pagbo ijó. ẹnìkan ìgbórí àgìyàn èrùn gbìmìrín ènìyàn. èèyàn ìgbórí àgìyàn èrùn gbìmìrín ènìyàn. ọ̀tọ̀kùnrin lu ìgbóró àkìtàn pàṣẹ. kábíyèsí olódùmarè. ojúṣòwò wà lónìí ilé ọjà ti wọn o. àṣẹ o. wọ́n rà nùgbà o. àṣẹ o. ó di bá ti ṣe o. àṣẹ o. kọ́nà gbégbá o. àṣẹ o. ẹ bá wa bínú ẹnì kọ̀ọ̀kan nù wá yìí a lè gbúrò ẹ̀ mọ́. àṣẹ o. bójú bá rọ̀ báyìí nígbà tágbàrá nígbà òjò bá dá àgbàrá máa dá ni irú ẹni bẹ́ẹ̀ à ní rí mọ́. àṣẹ o. so ẹ̀yin tẹ́ ẹ wá dúró tì wá tẹ́ ẹ ṣe lè fún wa kò sí àyànbọ̀ báyìí lọ́wọ́ máa ń yún ẹnu bẹ́ẹ̀ ṣe ń lọ rí ẹ máa bọ̀ rí bẹ́ẹ̀ ṣe ń lọ rí ẹ máa bọ̀ rí tẹ́ bá ṣe ń délé yín ẹ máa báyọ̀ lé ẹnì bá dààmú lé ẹnì bá wàhálà lé ilé òwúlà wà yìí orí òwúlà wà yìí òwúlà kọ́dà o bẹ́ẹ̀ dòwú ẹ bèrè o ìlú òwú yóò gbé wa o yóò gbẹ̀yìn tẹ́ wa o àdìbá ti ṣe ọ̀nà gbégbá ọ̀nà ọ̀là fún wa o kórókóró nílò fún yín o lórúkọ Jésù Kristi Olúwa wa. àmín ó ti yé mi ẹ jẹ́ máa lọ ilé ọmọ Nàìjíríà. kún akẹ́sẹ̀ rẹ̀ nílẹ̀. ẹ fi kẹsẹ̀ rẹ̀ lé ó ti yé mi kò lè tẹ́ lára ọmọ bá náà kó mọ̀ kú dànsákì. ẹ̀mí àfihàn ọkọ̀ wà lẹ́ àti lọ́tẹ́. ẹ̀mí ó ti yé mi ẹ̀mí yún kó wọn lómi ọbẹ̀ ó ti yé mi ẹ̀fẹ̀ fi ń kó wọn lẹ́fọ̀ọ́ ni. ẹ jẹ́ máa lọ ilé ọmọ Nàìjíríà inú mi dùn ayọ̀ mi kún Olúwa ṣé o ṣé o ṣé o àánú rẹ̀ la rí gbà láti bẹ̀rẹ̀ ètò tó débi tó dé títí ìgbà míì tá tó pàdé ní kànnì Bikear television màá mọ̀ pariwo ìkànnì Bikear television gbogbo ìgbà èyí ò dédé rí bẹ́ẹ̀ awo tó ọba ṣe tó bá gbé ni èèyàn múra sírú awo bẹ́ẹ̀ ni wòlíì ọlọ́dẹ awo tí wọ́n ṣe tó gbé wọn ní ẹgbọ́hùn kànnì Bikear television ń gbé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin náà ẹ máa bá wa lọ nínú ẹ̀mí nínú ọkàn nínú ara mo dúpẹ́ pé òkun lọ́wọ́ yín ojú òsì ní tì títí ìgbà mi tátù kìjọ máa pàdé kórókódó ayé ò ní lù fún ajó ẹ ní bùrìnbùrìn kẹ bá wọn jíjó ẹlẹ́yà ẹ sì nífẹ̀ẹ́ ètò ìsọkún ọmọ ire o ire kàbìtì owó làwọn bẹ́ẹ̀ ló wù ẹ bèrè o ẹ jẹ́ kárí ilé là ń lọ àgbẹ̀gàn orógbó kó gbàgbé ilé.